àwọn mọ̀lẹ́bí ìdílé ọba Olísà nílùú Ìjẹ̀bú-Òde ti ké gbàjarè sí gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún pé kó tún ṣàyẹ̀wò sí ìgbìmọ̀ ìṣàkóso tó ń dá lórí yíyan ọba Àwùjalẹ̀ tuntun fún ilẹ̀ Ìjẹ̀bú nígbà tí wọ́n fi ẹ̀hónú wọn hàn nípa bí wọ́n ṣe yọ ọba Olísà Ìjẹ̀bú-Òde sílẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ó ti kó ipa pàtàkì nínú àṣà àti ìṣe ohun pẹ̀lú ètò ìṣèlú ilẹ̀ Ìjẹ̀bú. Àwọn ènìyàn sọ pé dídá Olísà padà sínú ìgbìmọ̀ yìí yóò ṣe àtúnkọ ìtàn. Akọ̀yìn wa Súnmisọ́lá Adéníga bá wọn kọsẹ̀ sí ààfin ọba Olísà àti Ìjẹ̀bú-Òde ó sì jábọ̀ ìròyìn ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà láti ẹnu Ayọ̀mídé Ògúnkànbí. Ààfin Olísà Ìjẹ̀bú-Òde ti di gbàgede ìfọkànsí gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí ìdílé àwọn ọba ọ̀hún lọ́kùnrin àti lóbìnrin ṣe fi èròǹgbà wọn hàn nípa ìlànà ìtẹ̀síwájú fún àpèrè Àwùjalẹ̀. Nígbà tí ọ̀jọ̀gbọ́n Bánkọ́lé Òkú àgbà ẹnu àwọn ìdílé ọba ọ̀hún sọ̀rọ̀, ó sọ ìtàn tó rọ̀ mọ́ ìbáṣepọ̀ àtijọ́ tó wà láàrin Olísà àti Àwùjalẹ̀. Ní àfikún, ó pé ní ìgbà ìwáṣẹ̀ Olísà ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí igbákejì Àwùjalẹ̀, èyí tí ó ti kó ipa pàtàkì nínú ìṣàkóso ilẹ̀ Ìjẹ̀bú. Ó tún fi ìbànújẹ́ rẹ̀ hàn pé yíyọ Olísà Ìjẹ̀bú-Òde kúrò nínú ìgbìmọ̀ ìṣàkóso tuntun èyí tí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún dá sílẹ̀ láti bójútó ìlú Ìjẹ̀bú-Òde títí dìgbà tí wọn yóò fi yan Àwùjalẹ̀ tuntun. Ìjẹ̀bú-Òde yìí kó jọ kó bójú wẹ̀yìn gbogbo nǹkan tá à ń sọ kó máa wò ó kó dẹ̀ pé àwọn tó ń fi sáyè níbẹ̀ pé àwọn nìkan máa ṣe ìjọba traditional ìjọba tiwa ń bí àwọn nìkan máa ṣe lọ pẹ̀lú àwa náà ó yẹ kó jọ pè wá padà kó jọ pè wá pọ̀. Ọba Olísà ti Ìjẹ̀bú-Òde Ọba Adéoyè Adésànyà Adémùkù kejì pẹ̀lú dírẹ̀ bẹ́ẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ògùn láti ṣe àtúnyẹ̀wò àti àtúngbéwò sí ìgbìmọ̀ náà láti mú àjọṣe àti ìdájọ́ tó péye wáyé. Gẹ́gẹ́ bí citizen Ìjẹ̀bú-Òde and the ruler Àwùjalẹ̀ ní supreme head, so Olísà ló tẹ̀lé. Lẹ́yìn ìpàdé oníròyìn náà, wọ́n kó àwọn oníròyìn lọ sí ibi ìtẹ́ níbi tí wọ́n sin àwọn Olísà tó ti jẹ ọba ní Ìjẹ̀bú-Òde tí wọ́n tó bí 66 níye. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Ayọ̀mídé Ògúnkànbí ló ṣe àtúpalẹ̀ ìròyìn.